wọ́n ní méjì kan fẹ́ bẹ̀rẹ̀ yóò yá wọn lọ. Hello. tó ti yá tó èmi àti Yahya Gambari a wà ní court níbi oníní judgement Basọ̀run Àdìsá Sunday Ìgbòho. Yahya náà wà ní Yahya náà wà ní àwọn Yahya Gambari kí àwọn aráalé kí gbogbo ọmọ Nàìjíríà. A kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ayé a fi àsìkò yìí a ti fi Ọlọ́run pé kọ́lọ́run dá wa láre. Wàhálà ẹni kan fún wa kọ́lọ́mọdé já sásán. Àwọn èèyàn wá pọ̀ bíbá Mr. Wisdom àwọn náà wà bí aṣáfi Ọlọ́run pé oníkálukú wa a fi gbogbo kan tá à ń ṣe àfilẹ̀ àwa torí pé a mọ̀ pé ẹni tá à ń wí yìí gbogbo àwa mẹ̀kúnnù àwọn ni wọ́n jà fún. Àwa fi àsìkò yìí bí Ọlọ́run pé àdúrà tá tó mọ̀ pa lè ṣe tó wà náà ni pé kọ́lọ́mọdé a ṣe lásán. Kọ́lọ́mọdé kí gbogbo wàhálà wa kọ́lọ́mọdé kò já sásán. Ọlọ́run ṣàánú àwọn àmọ́ pé ṣàyọ̀ lágbára Ọlọ́run. Alhaji Yahya Gambari a ṣe àwọn nínú ọ̀pọ̀lọpọ̀ àìsàn àdúrà tá à ń ṣe gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè àwọn ọmọ Odùduwà àtàwọn àmì ẹ̀jọ́ orin kan tí ó jẹ́ orin àdúrà tí bàbá wa Alhaji Muyideen Ajani Bello tí wọ́n ní kí a máa ṣe ní gbogbo ìgbà orin yẹn náà ni mo fẹ́ ká kọ ó ní ọ̀pọ̀lọpọ̀ nígbà àdúrà wà nínú orin yẹn wọ́n ní ká sọ pé Basọ̀run Àdìsá Sunday Ìgbòho from Cotonou to Germany níwòyí ọ̀la. Okay, Basọ̀run Àdìsá. Basọ̀run Àdìsá. Sunday Ìgbòho. Sunday Ìgbòho. From Cotonou to Germany níwòyí ọ̀la. Basọ̀run Àdìsá. Sunday Ìgbòho. From Cotonou to Germany níwòyí ọ̀la. Bàbá wa Sheikh Muyideen Ajani Bello. Àwọn Àdìsá. Sunday Ìgbòho. From Cotonou to Germany níwòyí ọ̀la. Àmín ya Allah. Alhaji Yahya Gambari òun náà ní star ní káàkiri àgbáyé. Alhaji wa Wisdom ẹ̀yin náà ẹ jẹ́ kí gbogbo ayé orí yín. Àjọ wà ní Cotonou náà ni lónìí a gba ìdájọ́ ìdáǹdè a gba ìdájọ́ òmìnira fún gbogbo ilẹ̀ Yorùbá. Basọ̀run akọni Àdìsá Sunday Ìgbòho láti Cotonou yìí tá a bá ti ń gbàdájọ́ lénìí yóò mọ gbàbẹ̀ lọ sí Germany ní níwòyí ọ̀la. Basọ̀run Àdìsá Sunday Ìgbòho from Cotonou to Germany níwòyí ọ̀la. Àmín. Basọ̀run Àdìsá Sunday Ìgbòho from Cotonou to Germany níwòyí ọ̀la. Àmín ya Allah. A wà níwájú kóòtù báyìí Ọlọ́run kó gbà fún wa kó gbàdúrà wa kó dá wa láre la hawla wala quwwata illa billahi. Thank you so much.